kábíyèsí kábíyèsí Elédùmarè. ibì kan wà tí wọ́n ń pè ní ìpèbí tí Bẹ́ẹ̀ni. wọ́n ní ọba máa ń wọ̀, àwọn níbo mi wọ́n máa ń pè ní ìlòfì. Bẹ́ẹ̀ni. Kábíyèsí, àwọn ọba kan wọ́n ń ṣèpàdé, wọ́n sì ń sọ̀rọ̀ tako ìpèbí lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní ìpèbí yẹn pé ẹgbẹ́ ni àwọn ọba máa lọ wọ̀, pé ìpèbí yẹn kò yẹ kí wọ́n ṣe mọ́, pé ó tako ìlànà Ọlọ́run, pé ìbọ̀rìṣà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan tí wọ́n tiẹ̀ ní pé ká pa ìbọ̀rìṣà, pé ká pátì, pé ìbọ̀rìṣà kì í ṣe nǹkan Yorùbá. Kábíyèsí, kí ni ìpèbí gan, kí ni ó ń ṣe ń bẹ̀, kí ni ojú tẹ̀yin fi wò kábíyèsí? N tó ń pè ní ìpèbí a ní lè tú délẹ̀, ṣùgbọ́n ṣàlàyé lẹ́yìn tí ó yá wọn yẹn wa. Dá kábíyèsí. Torí in tí ṣe gbogbo tó jú bá rí ìní ẹnu sọ. Àwọn tán tako ìpèbí tàbí ìlòfì nílẹ̀ Yorùbá, ní gbogbo ilẹ̀ kóòtù òjíire, kò sọba tí ó jẹ tó jẹ́ pé ilé ìjọsìn Kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Jésù ló ti jáwé lé lórí. Kò sọba tí ó jẹ tó jẹ́ pé ilé ìjọsìn àwọn Mùsùlùmí ló ti jáwé lé lórí. Ọba tó bá jẹ tó jẹ́ pé ilé ìjọsìn àwọn ọmọlẹ́yìn Jésù náà jáwé lé lórí kì í ṣọba. A lè pè póòpù àbálùfáà. Èyí tó wáyé pé mọ́ṣáláṣí náà ti jáwé lé lórí, ìmáàmù la pè, kì í ṣọba. Nílẹ̀ Yorùbá, wọ́n ní láti ìdíkọ́ ṣe lọ̀rọ̀ ti wà, bó ṣe wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni títí dàkókò yìí, bẹ́ẹ̀ náà ni ó sì máa rí. Ìlòfì, ìpèbí, ọba tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ wọ ìlòfì. Akáláṣe ó máa ń yàtọ̀ ní ìlú sílùú. Níbòmíì ó lè jẹ́ ọjọ́ 21, níbòmíì ó lè jẹ́ 30 ọjọ́, níbòmíì ó lè jẹ́ oṣù 3. Ó máa ń wà ní ìlànà àti ìbámu àṣà ìlú náà. Ìpèbí tí à ń sọ yìí, ọba tó ń bọ̀ àlejò ni, bó jẹ́ pé ọmọ bíbí ìlú yẹn ni, síbẹ̀síbẹ̀ àlejò ni, àrè ni ní ààyè tí ó fẹ́ wọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa kọ́, ọ̀pọ̀lọpọ̀ òye náà máa fi yé ní ti ìlànà ti ìbílẹ̀, ní ti ìlànà ti ìlú, ní ìlànà ti ẹ̀sìn. Kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn tí wọ́n ti lọ, láwọn bàbá ńlá bàbá ìtàn ti lọ, ní ó máa fi yé nínú ìpèbí, ní àwọn òye tó gun mọ̀, tẹ́ pé kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn alálẹ̀ yìí máa fi hàn, wọ́n máa fi kọ́, wọ́n máa fi nù ún, bí ìgbà tí èèyàn fi òye yé ọmọdé. Lọ́jọ́ sọ pé ibi tó àrè ni, ó túmọ̀ sí pé àlejò ni láàyè òun. Bẹ́ẹ̀ni kábíyèsí. Ẹ̀kọ́ tí ó gbà ń bẹ̀, tí ó fi lo ààyè tó ń lọ, ibẹ̀ ni ó ti fi òye yẹn yé lọ́pọ̀lọpọ̀, láwọn nǹkan tó ń gun òrírí, láwọn nǹkan tó ń gun ògbọ́rí. Ibẹ̀ ni àwọn baba ńlá baba rẹ̀ tán jẹ́ alálẹ̀, wọ́n ó fara hàn, wọ́n ó fi yé. Àwọn àgbàlagbà tán tún wà níbẹ̀, tán sì wà lórí èpẹ̀, èyí tó bá jẹ́ ti ìṣẹ̀dálẹ̀ ìlú, wọ́n ó fi hàn, wọ́n ó fi yé. Àti pé ipò ọba, ipò ọ̀wọ̀ ni. Ọba tí ò bá lọ ìpèbí, ẹ rí pé sọ̀rọ̀ tí ó máa ti sọ̀rọ̀ yóò yàtọ̀, ṣàkàṣàkà ni ó máa sọ̀rọ̀. Ìṣesí rẹ̀ kò ní mọ̀ bá ṣe ń ṣe. Ọjọ́ orí kọ́ ni ọba. Tá bá fi ọmọ ọdún 15 tó yẹ pé Elédùmarè bá yàn, tó bá ti débẹ̀, ó ti di àgbà, ó ti wà nípò àgbà. Ìṣesí àgbà ni ó máa ṣe, torí pé gbogbo ẹ̀ náà ó ti fi hàn, ó ti fi yé ní ìlòfì. Ṣùgbọ́n ọba tí ò wọ ìlòfì, ó lè wà bó ṣe wù ú, ó lè sọ̀rọ̀ bó ṣe wù ú, ó lè rí àgbáwájú ẹ̀ fín, ó lè rí ọba aládé míì tó jẹ́ àwọn tó jùlọ, ó lè rí wọn fín, torí pé kò gba ẹ̀kọ́ tó yẹ kó gbà, níbi tó yẹ kó ti gbà, kò rìn lànà tó yẹ kó rìn, láti ní ká ti bọ́n ti ṣe, ó lè bá rí bí ti rí, bí ọ̀rọ̀ ti ìlòfì. Ìlòfì tẹ́ ń sọ yìí kì í ṣe awo, kì í sì ṣe ìmùlẹ̀. Pé bóyá ń lọ sáwó ń bẹ̀ ni, rárá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ojú bá rí kọ́ ni
ẹnu lè sọ tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tó ń kọ́yàn nígbà tí lílò rẹ̀ bá dé láwọn tó fetí gbọ́ tó fojú rí nígbà tí lílò rẹ̀ bá dé làwọn nǹkan yóò máa wá lẹ́ẹ̀ máa mú lò ní sísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n tẹ́ ń bá lówó pé bóyá wọ́n lọ sawó ń bẹ̀ ni ìyẹn tá ń pè ní ìpèbí nǹkan tá a lè pe gbọ́n sí pé nígbà tó yẹ sọba tá lè pe ọkalẹ̀ ká máa nù ẹ̀ nímọ̀ bẹ̀ ìdí tọ́pọ̀lọpọ̀ ń pè ní àwòlélẹ̀ àtàwọn nǹkan míì tó yẹ kó bá ó ní tó yẹ kó bá ó mọ̀ ibẹ̀ ló ti fún un. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.